Òkóbó sọ̀rọ̀ méjì ó fìkan parọ́ ó ní òun lè bọ igba abẹ́rẹ́ lóòkùn. Gbogbo ìlérí tí mo ṣe fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni mo ti múṣẹ. Ààrẹ Muhammadu Buhari ló fohùn akin sọ̀rọ̀. Gbogbo ìlérí tí mo ṣe fún ọmọ orílẹ̀-èdè yìí lọ́dún 2015 nígbà tí n ó fi gba ìṣàkóso ìjọba ni mo ti múṣẹ báyìí. Mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé a ti gbé orílẹ̀-èdè Nàìjíríà dé èbúté ògo. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Ààrẹ Muhammadu Buhari ló sọ ọ̀rọ̀ yìí lọ́jọ́ àbámẹ́ta nínú ọ̀rọ̀ tó fi ránṣẹ́ sí ibi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde fásitì àpapọ̀ tó wà ní ìlú Ọ̀yọ́ Èkìtì ní ìpínlẹ̀ Èkìtì. Ààrẹ Muhammadu Buhari ní ìṣèjọba òun ti perégedé, bẹ́ẹ̀ ni ìṣèjọba òun ti fi gbọ̀ọ̀rọ̀ jẹ́ka bí òun ṣe ṣe ìlérí tí òun sì mú òpin dé bá àìrúgọ́gọ́ ètò ọrọ̀ ajé. Òun tún mú òpin dé bá ìpèníjà ètò ààbò àti ìgbógun ti àjẹbánu. Bẹ́ẹ̀ ni gbogbo nǹkan ń lọ ní mẹ̀lọmẹ̀lọ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìlérí tí mo ṣe nígbà tí n ó fi gba ètò ìṣàkóso ìjọba mo ti mú gbogbo ẹ̀ ṣẹ fún yín. Ààrẹ Muhammadu Buhari ní àwọn nǹkan mẹ́ta yìí ni òun gbé àwọn ìlérí tí òun ṣe lásìkò ìpolongo òun lé lórí. Òun sì ti ṣe àṣeyọrí ńláńlá lórí gbogbo ẹ̀. Buhari ní lóòótọ́ orílẹ̀-èdè Nàìjíríà kò tíì dé ilẹ̀ ìlérí tó yẹ, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ òun ti fi ẹsẹ̀ Nàìjíríà lé ọ̀nà ìdàgbàsókè tí kò ṣeé yí padà mọ́ báyìí nípasẹ̀ àwọn ètò ìdàgbàsókè tó mú ìgbáyégbádùn aráàlú lókùnkúndùn. Ààrẹ Muhammadu Buhari sọ báyìí wípé mo fẹ́ rán yín létí lásìkò ìpolongo ìbò mi gẹ́gẹ́ bí ààrẹ ní ọdún 2015 mo ṣe ìlérí lọ́dún náà lọ́hùn wípé màá mú àwọn ètò yìí ní òkúnkúndùn: ètò ààbò, ètò ọrọ̀ ajé, bẹ́ẹ̀ ni ìgbógun ti àjẹbánu àti wíwáwọ́ ìgbésùmọ̀mí bolẹ̀. Mẹ́tẹ̀ẹ̀ta yìí ni mo ti ṣe nígbà tí mò ń gba èkó ìṣàkóso ìjọba. Ìrọ́kẹ̀kẹ̀ ogun àti ìgbésùmọ̀mí àtàwọn ìpèníjà ètò ààbò míì ló ṣùrùbọ orílẹ̀-èdè Nàìjíríà. Láì fọ̀tàpè tí mo gba ìjọba ní gbogbo ẹ̀ lọlẹ̀ tó sì lọ́ọ́ fi mú mi. Gbogbo ìgbésùmọ̀mí kò sóhun tó ń jẹ́ bẹ́ẹ̀ mọ́. Bẹ́ẹ̀ ni a borí nípa ètò ọrọ̀ ajé. Ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà rú gọ́gọ́ lásìkò ìṣèjọba mi. Gbogbo nǹkan tí mo ṣe òun ni ẹ̀rí máa jẹ́ mi ìṣó wà nínú rẹ̀. Ẹ̀yin náà ẹ̀wẹ̀nu lẹ̀ kẹ́ ẹ̀wẹ̀nu ọkọ́. Ṣé lóòótọ́ ni àbírọ́? Òkóbó sọ̀rọ̀ méjì ó fìkan parọ́ o. Ó ní òun lè bọ igba abẹ́rẹ́ lóòkùn. Gbogbo ìlérí tí mo ṣe fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni mo ti múṣẹ. Ààrẹ Muhammadu Buhari ló sọ bẹ́ẹ̀. Subscribe ẹ lè máa rí àwọn iṣẹ́ wa tuntun. Ìjà owó ènìyàn rárá. Àṣà Àdáyébá Worldwide lórí YouTube. A máa ń ṣe àfihàn àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá lóríṣiríṣi. Àwọn ìròyìn yàjóyàjó, ọ̀rọ̀ nípa àwọn olóṣèlú ilẹ̀ wa, ìdánilẹ́kọ̀ọ́ nípa wíwá ojútùú sí ìṣòro lọ́nà títí ìbílẹ̀. Ẹ̀bùn sì máa ń wà fún àwọn ènìyàn lóòrèkóòrè. Subscribe ẹ lè máa rí àwọn iṣẹ́ wa tuntun. Ìjà owó ènìyàn rárá.